Ṣáájú kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tó kéde láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, èrò méjì ló wà lọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìdojúkọ tí olóyè Sunday Igboho tó ń kojú lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ọmọ Adéyẹmọ bó ṣe ń pe ìpè fún àlàáfíà, ààbò tó péye àti ìdàgbàsókè ìran Yorùbá tí í ṣèran bàbá tá a ti bí. Ohun tó mú kí àwọn ọmọ Yorùbá tó mú kí àwọn kan máa sọ wípé torí èròǹgbà aṣíwájú ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn-ún ló jẹ́ kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí kò fi lè ṣe àtìlẹ́yìn fún Sunday Igboho nígbà náà. Àwọn kan tiẹ̀ sọ wípé bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe mú Sunday Igboho sí àhámọ́ nígbà náà wípé kò sẹ̀yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń gbọ́ nígbà náà. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ gbàgbọ́ wípé olóyè Sunday Igboho wípé ó máa gba òmìnira pátápátá tó sì máa padà wá sí ilẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá tá a ti bí lẹ́yìn tí ètò ìdìbò àpapọ̀ tọdún 2023 tó bá ti parí. Ṣùgbọ́n àìtí ìpadà wálé, àìtí ìwá sí orílẹ̀-èdè Nàìjíríà, àìtí ìgbà òmìnira olóyè Sunday Adéyẹmọ Igboho lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tó wáyé nínú oṣù keje oṣù kẹta ni ó ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń kọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú tí oníkálukú sì ti ń sọ èrò tiẹ̀ tí wọ́n ti ń sọ ìwòye wọn lórí bí Sunday ọmọ Adéyẹmọ Sunday Igboho lórí bí Sunday Igboho bí ó ti rí òmìnira gbà láti padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan ní ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ti lo gbogbo agbára àti àṣẹ tó ní gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti wá gbogbo ọ̀nà, láti ṣán ọ̀nà, láti wá ojútùú bí Sunday Igboho bí ó ṣe padà wá sí ilẹ̀ bàbá rẹ̀ tí í ṣe ilẹ̀ Yorùbá. Pẹ̀lú bí àwọn kan bí wọ́n ṣe ń pariwo tí wọ́n ń gbèrò tí wọ́n ń rò wípé ó yẹ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọ Yorùbá wípé ó yẹ kó wá gbogbo ọ̀nà láti fún Sunday Adéyẹmọ Igboho láti fún un ní òmìnira láti padà wá sí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ṣé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá wá ọ̀nà láti fún Sunday Igboho ní òmìnira láti padà wá sílé, ṣé Sunday Igboho ò ní sinmi? Ṣé Sunday Igboho ṣé yóò sinmi àbí kò ní sinmi? Ṣé Sunday Igboho ṣé yóò jáwọ́ láti máa pe ìpè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, ìyẹn Yorùbá Nation, tó túmọ̀ sí wípé ìpínyà yóò dé bá orílẹ̀-èdè Nàìjíríà tó ń kálukú ọmọ lọ tí Ìgbò ọmọ ṣe tiwọn lọ́tọ̀, táwúsá ọmọ ṣe tiwọn lọ́tọ̀, tí Yorùbá ó sì máa ṣe tiwọn lọ́tọ̀. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ wípé tí olóyè Sunday Igboho tí kò bá jáwọ́ láti máa pe ìpè fún ìdásílẹ̀ Yorùbá Nation tó bá padà rí òmìnira gbà wá sílẹ̀ Yorùbá, ṣé ọ̀rọ̀ ọ̀hún kò ní jẹ́ ìṣòro fún ìṣàkóso ìjọba ààrẹ Tinubu? Àwọn ìbéèrè yẹn bẹ́ẹ̀ ló ń tawọ́ tasẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ọmọ ilẹ̀ Yorùbá, lórí pé kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó wá gbogbo ọ̀nà láti
wá òmìnira, bí Sunday Ìgbòho bí ó ṣe rí òmìnira gbà padà wá sílẹ̀ baba tá a ti bí. Ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ sì ń gbọ́ wa níkànnì wa, kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín? Kí ni ìmọ̀ràn tiyín fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, tí àwọn kan ń sọ wípé ó yẹ kí olóyè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, wípé ó yẹ kó ti wá ọ̀nà láti fún Sunday Ìgbòho ní òmìnira láti padà wá sí ilẹ̀ baba rẹ̀ tí í ṣe ilẹ̀ Yorùbá. Àti wípé kí ni ìmọ̀ràn yín fún Sunday Ìgbòho tó bá jẹ́ pé wọ́n padà fún ní òmìnira láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà, láti padà wá sílẹ̀ baba tá a ti bí tí í ṣe ilẹ̀ Yorùbá. Ṣé kí olóyè Sunday Ìgbòho ṣé kó jáwọ́ ni láti máa pè fún òmìnira ilẹ̀ Yorùbá, láti máa dáàbò bo ìran baba tá a ti bí, láti máa wá àlàáfíà ilẹ̀ Yorùbá, láti jẹ́ pé kí àwọn Fúlàní darandaran tí wọ́n ní wọ́n ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú, láti jẹ́ pé kí wọ́n kó gágárà wọn kí wọ́n máa lọ, tàbí kí wọ́n sinmi lọ. Ṣé kí Sunday Ìgbòho ṣé kó jáwọ́ ni tó jẹ́ pé ó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ Yorùbá, àbí kí Sunday Ìgbòho kó sì máa tẹ̀síwájú láti máa béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá, láti máa túbọ̀ máa wá àlàáfíà, ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí í ṣe ìran baba tá a ti bí. Ẹ fi èrò tiyín ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. A kà á sì gbé yẹ̀wò. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọjọ́ kan gbogbo wa ni o, ẹ bá wa dá sí i.